èèyàn lọ láì jẹ́ kí ẹni kókó gbá aṣẹ́ sọ owó séèmù tẹ́ bá ń dá àti pé gbogbo ẹ̀yin aráàlú èbò ṣe bí ẹni òtútù mú ń bẹ̀ ni ṣe bá nínú òtútù inú ooru inú snownu inú kúrú inú ga ibẹ̀lẹ̀ tí ń ṣiṣẹ́ ṣé owó inú òtútù náà lẹ máa dá torí tẹ̀yàn 100 bá dáwó at least 96 97 of them ará diaspora ni ìní mo ṣe ń wò pé mi ìrò pé òtútù mú ń lu èbò bí wọ́n ti ń sọ tó tó bá yẹ pé òtútù mú ń bẹ̀ tẹ́ gan -4 degrees Celsius because water freezes at 0 degree títà yìí bọ́ sí -4 tó tó over freeze tẹ́ wá pa owó mi ìfíùpẹ́ mọ̀ dáwó séèmù ṣé bí wọ́n sọ wípé jìyà lẹ fi ń pawó lu èbò sọ́wọ́ inú òtútù náà lẹ̀ ń dá lábala ó scam àwọn èèyàn ó scam pọ́blíkì náírà kan mi ò wọnú àkáǹtì ẹ̀ èló mo retí máa sẹ́mi gan jẹun èló mo retí máa dá tí n bá ní owó tí mo fẹ́ ṣe give away I do give away on my page gbogbo ọ̀tá ẹ lọ gbà yìí ṣé lọ kọwọ́ bọ̀ lápò tẹ́ bá mọ̀ pé ń gbá yín ẹ mọ̀ dáwó sákáǹtì ẹ̀ mọ́ tẹ́ bá mọ̀ pé ń dún yín ẹ mọ̀ lọ ọ́fíìsì ẹ̀ mọ́ simple as ABC irú ẹ̀ nísìnyí tẹ́ bá mọ̀ pé gbogbo tí mo ń sọ lórí péjì mi mọ̀ ń da lérú ẹ mọ̀ wò rí péjì mi mọ́ simple you keep on davos you keep on going there ẹ̀ ń dáwó ẹ wà ló gba yín irọ́ kò ní gba yín ṣé ó gbé igbá iṣẹ́ síta àbó polówó aṣọ só polówó bẹ́ńdà select pé òun ta bẹ́ńdà select ẹ wá rà o ṣé bínú owó séèmù tẹ́ńdà náà ni ó ti jẹun àbí kò ní sanwó fáwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n ń tẹ̀lé ẹ wá lólúwa yín brókì kò ní brókì bóyá olúwa yín ṣiṣẹ́ àwọn owó tó dẹ̀ ń gbàjọ yìí àwọn kan náà ń tẹwọ́ wọlé síbẹ̀ as long as táwọn kan ń tẹwọ́ tó ń stop láti tẹwọ́ Gebu máa rówó pa ó dẹ̀ máa gbá yín as long as tí àwọn tí wọ́n ní ọkọ̀ òbò tó ń stop láti máa gbé òbò wá Gebu máa dó wọn ni mo ṣe sọ pé ẹ̀yin tẹ́ ló dó yín àtẹ̀yin tẹ́ ló gbá yín ẹ̀nẹ́bùlà ni yín ẹni tó bá lẹ́mìí kó gbáyàn tẹ́yìn ò dẹ̀ tẹ́wọ́ sí i ṣàmọ̀ pé gbígbá yẹn ò ní work ẹni tó bá lẹ́mìí kó dóyàn tẹ́yìn ò dẹ̀ gbóbò lọ́ba dídó yẹn ò ní ṣẹlẹ̀ ẹ mọ̀ lọ́ọ̀ba mọ́ tó bá mọ̀ kó fẹ́ lọ gbá Gebu gbé òbò ẹ sílé kó o lọ without òbò tó bá gbóbò ẹ lọ ó máa dùn ẹ tí ò bá dùn ẹ kò ní dáa fún un ẹ kó ṣì dànù ẹ̀yin tẹ́ ló gbà yín ẹ má tẹ́wọ́ sínú foundation ẹ̀ mọ́ sípò irú ẹ̀mí báyìí wò lé ní Gebu bá mi torí wọn màkáǹtì ẹ̀ n ò sì lè tẹ́wọ́ sákáǹtì ẹ̀ tí Jésù ó fi dé ẹ máa tẹ́wọ́ ẹ lẹ́ ń ṣiṣẹ́ ní òtútù ẹ ń fọ́ ọ̀gbẹ́ arúgbó ẹ ń fọ́ ọ̀gbẹ́ ọmọge ẹ ń fọ́ ọ̀gbẹ́ àwọn asínwín àti àwọn dọ̀dọ̀yọ̀ ìgbẹ́ wọn lẹ́ ń fọ́ tẹ́ fi ń pawó nílùú òyìnbó ẹ lẹ́ ń tẹ́wọ́ sínú inú kòtò inú kóló lẹ́ ń tẹ́wọ́ sí ẹ jìyà ẹ ń hewó ní Europe ni ẹ ń hewó lamẹ́ríkà ẹ ń sawó ńlẹ̀ ni tí ìbá ṣe pé ẹ bá ń sawó ńlẹ̀ ẹ ní mọ̀ tẹ́wọ́ sí Gebu tẹ́ wá padà mọ̀ sunkún kó gbá yín tẹ́ bá ń ṣiṣẹ́ ń tòótọ́ tẹ́ ń làágùn kí owó tó dé ẹ̀rí mọ̀ tẹ́wọ́ séèmù ẹ̀yin lẹ tẹ́wọ́ sí ó dẹ̀ máa jẹ owó yín nítorí kò ní gba iṣẹ́ tó ń ṣe ẹ̀nẹ́bùlà ní gbogbo yín àtẹ̀yin tẹ́ ń tẹ́wọ́ sí àtẹ̀yin tẹ́ lọ ń gbóbò bá di séèmù jọ ni yín tó Gebu ò jẹ̀bi yín Gebu ò jẹ̀bi yín ìjọba ò dẹ̀ lè sọ́mọ̀ rẹ̀ kankan mọ́ra nǹkan tán ní government should summon him sọ lọ jí owó lápò yín lọ́yà tó bá máa dìfẹ́ǹdì ẹ̀hún tó máa sọ nìyẹn á ní oníbàárà òun kò lọ jí owó lápò àwọn èèyàn foundation ló ń ṣe tó máa sọ nìyẹn gbogbo yín ṣe máa panu mọ́nù ẹ mọ́ tẹ́wọ́ sí mọ́ ẹ̀ dáhùn ẹ mọ́ gbogbo lọ́ba mọ́ ẹ̀ dáhùn ẹ wá lódò yín kò ní do yín yóò yà yín ní fọ́tò ni yóò yà yín ní fọ́tò fáìn tó bá jẹ́ pé òótọ́ ló ṣe àwọn immorality yẹn tá ń fetí gbọ́ yẹn tẹ́mi mọ̀ pé irọ́ ló máa pọ̀ ń bẹ̀ wọ́n ní àwọn kánù wọ́n sọ̀mọ́ rẹ̀ wọ́n ṣe wọ́n mọ̀ wàhálà àti tàwọn kánù yẹn. kálélẹ̀ gbogbo ìrànlọ́wọ́ tó ti ṣe ẹ̀rí yẹn sọ mọ́ fáyìn ibà ń lo agbárí ní fi ń gbowó scam ní ń lò nǹkan ní ń tẹwó scam nínú àti inú scam náà ní ti ń ran èèyàn lọ tó bá sì ṣe pé ràn lọ wọ́n fẹ́ẹ̀kì náà ni ẹ mọ́rọ̀ ọdún ẹ̀ mọ̀ simple as ABC ẹ múra déédéé ẹ gbàbẹ̀ lọ ẹ wá dé lódòyìn onídòyìn ṣe ni yóò yà yín sí mímọ́ tó ẹ mọ́ lọ ọbẹ̀ mọ́ ẹ mọ́ sì sanwó sákàǹtì ẹ̀ mọ́ full stop. Number 1 no. Number 2 ní pé ní Gebu ò kì í ṣe áńgẹ́lì people make mistakes I have my mistakes it might not be in line with immoral or ànáwó olówó à ń ṣe àmọ́
but there are steps we take in life. There are people that if you know tí wọ́n betray wa. There are people that ṣí gbogbo every secret ayé wa fún tó padà betray wa lẹ́yìn. Tẹ́yìn tẹ́ jẹ́ fáǹsì wa bá gbọ́ ẹ̀mọ̀ wò pé ní à èmi ló dé pẹ̀lú tó ṣe wà intelligent báyìí tí ó sì wá lọ fọ́ọ̀lù yàkàtà báyìí. Àìmọye. There is one that I have every evidence to nail her. I just let her be. And she's running up and down, doing video, doing background, doing everything. Madam Fikayo, thank you for the roses. Bishop Kunini. Told her she will go everything, yeah. Oh, you are all that she can see that. Me, told her what polo wear sate. Told him, Mama, pay. I also for me penny, you walk on lose guard. On lose guard. Ọ̀rẹ́ mi kan tó mọ̀ sí kẹ́sì yẹn sọ fún mi pé ẹ tẹ̀ sí wa. Ó ti ẹ̀ mọ̀ wípé ní ẹ wà so simple bẹ́ẹ̀ yẹn. Ẹ ti wà too free and loose guard jù láti jẹ́ pé kírù yẹn kó ráyè wá tiẹ̀ wá ṣe irú iṣẹ́ ibi yẹn. Ikú tó bá sí pààyàn tó bá sí yàn fìlà sẹ́mọ̀ pé kéèyàn mọ́ dúpẹ́ ni. Yàtọ̀ fún yẹn there are people téèyàn ti fọkàn tán nínú ìrìn àjò ayé pé lágbájá yìí yóò wúlò fún mi. Tó o ti ṣe gbogbo last card rẹ láti fi maintain ìrìn àjò yẹn tí ò dẹ̀ ní workout. Tọ́mọ wá búra rẹ lẹ́tà pé irú àṣìṣe wo ni mo ṣe yìí. Mistake ló ṣe fídíò àkọ́kọ́ tí mo dẹ̀ ṣe mo sọ mo ní ẹni tí ara rẹ̀ ò yá tí wọ́n ń dáwó fún kò yẹ kó tún jò ní ọmọ gbọ́ bùkátà à ń bọ́ arúgbó à ń bọ́ omidan à ń sanwó ilé àwọn kan à ń ra mọ́tò sí táyà à ń ra táyà sí mọ́tò and so on and so forth. À ń sọ yẹn gẹ́gẹ́ bí àṣìṣe rẹ̀. As a matter of fact gbogbo àwọn tí wọ́n ti ṣẹ̀mí ìlè torí pé bóyá nìkan dráàgì wọn kémi náà wá bọ́ síta pé bí ṣe mọ̀ ṣe nù ìjọ kan báyìí ló ṣe báyìí fẹ́mi náà ìlè ṣe bẹ́ẹ̀ torí mo mọ̀ wípé níbẹ̀yàn bá hùwà burúkú sí mi ọ̀nà oko ń tiẹ̀ níwájú. Gẹ́gbó èèyàn burúkú ni no problem ẹ mọ̀ lọ sí ṣọ́ọ̀ṣì rẹ̀ mọ́ ẹ mọ̀ lọ ọ́fíìsì rẹ̀ mọ́ ẹ mọ̀ pé nọ́mbà rẹ̀ mọ́ yet you keep on going to him. Ẹ tún lọ over and over and over and over again enabler nìyí. Bí zina bá wà lára èèyàn tí ò bá rẹ́ni bá ṣe zina yẹbi yóò soko rẹ̀ lókùn ni kò sọ́kùnrin tí ò ní zina lára kò sí. Ọkọ ilé tí òbóbìnrin mi sùn rí yàtọ̀ fún ìyàwó ilé rẹ̀ tó bá dọ́dọ̀ ìyàwó rẹ̀ yóò ṣe zina pẹ̀lú ìyàwó yẹn. So ẹjọ́ ń torí Ọlọ́run lábala kódó yín fúnra yín lẹ fòbó yín ta káìtì. Ìrìn àjò mi wà gan nínú ìrìn àjò ayé. Àwọn míì wà tó jẹ́ bóyá àwọn single mother àbọ̀ single lady míì tán ti rò pé ní ó wúlò fáwọn tán ti ṣínú hàn tán ti ṣí òhò wọn hàn tán ti jọ bára wọn sùn. Mo ti ní kan tó ń sọ recently tó lóun ní relationship kan tẹ́ni ẹ travel out táwọn máa ń ṣe video sex tó jẹ́ pé kò padà fẹ́ òun mọ́ pé ìjáya pé ṣé kò ní gbogbo òun lọ́wọ́ gan ń wà ní ọkàn òun títí di òní mo ní tò mọ́ ṣàdúrà tó bá ní tó sì fẹ́ lò lòdì sí ọkọ lọ́hún kó dáná sún àtọ̀hún àti tó fẹ́ lò láti mú ìtìjú wá bọ̀ ọ́. Ṣé bóun náà finú tán ni ó ní kódà àwọn ti get ready everything prepare tó ń rò pé yóò fẹ́ òun ni. Kírù yẹn wá bọ́ síta kó wá mọ̀ sunkún pé kìíní ohun tó ṣe pẹ̀lú ẹni yẹn consensual ni because ó fi wù pé yóò fẹ́ òun ni. Ó fi wù pé yóò fẹ́ òun ni àwọn ọkùnrin alágbàákò wà bẹ́ẹ̀ ọ̀tọ̀ nìyẹn. We make mistakes. We do things in life that a ti wá ṣe nǹkan báwọn wá mọ̀ pé kò mọ̀ yẹ kí n ṣe nǹkan yìí báyìí fa. Kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣàṣìṣe ẹrù tẹ́ gbẹ́dú Gebu ó ti pọ̀ ju ọjọ́ orí rẹ̀ lọ ọmọdé ni Gebu gbogbo yín pè ń dádì orí fọ́ yín ọ̀dọ̀ rẹ̀ ni ọmọ ọkọ dà yín lẹ̀ tọmọtọmọ ọ̀dọ̀ Gebu bẹ̀ẹ̀dọ́ndùn yín ọ̀dọ̀ Gebu ẹ ti wá sọ bẹ̀ di general hospital àbí ẹ̀ sọ di general hospital wọ́n wá ní gọ́ọ̀mẹ̀ntì gbowó fún un kò fún wọn ṣé tí gọ́ọ̀mẹ̀ntì bá gbowó wọn ní ànáǹsì ẹ̀ wọ́n bá ti ẹ̀gbẹ́ fún un tí òfin tó fi gbowó ìṣòro ìgbésí ayé ti yín nìyẹn tí ò bá ní integrity kò ní nìyẹn ṣé inú àpò yín ló ti wá mówó lábala dídó ẹ kó sì dànù ẹ̀yin lẹ lòbó yín tẹ́ fi ta káìtì kódà kó bá fi ọkùnrin máa fẹ́ tó dẹ̀ ti bá sùn tí ò dẹ̀ wá padà fẹ́ ọkùnrin yẹn ò nídìí kó drag ẹ̀ tàbí kó pe lóníṣekúṣe is your own mistakes you keep it to yourself you ask God to forgive you you move on with your life. Òun náà tó bá jẹ́ ẹ̀tàn téèyàn fi ń lò sẹ̀mí nìyẹn òun náà kò ń tiẹ̀ níwájú toró òfinú tán ni. Ìyẹn yàtọ̀ but this time around Gebu is a married man kò dẹ̀ sọ pé òun fẹ́ fẹ́ yín the fact pé yàn jẹ́ married ìyẹn ò túmọ̀ sí pé kò lè fẹ́ yàwó mi tó bá fi fífẹ́ lọ nọmba fẹ́ ní èṣe nọmba túláàsì wọ́n wá lè ṣe ìyàwó kejì tó lè ṣe kẹta ṣe kẹrin bẹ́ẹ̀ kò gbéra ẹ̀ wá kó òun fẹ́ yín ẹ̀yin lẹ gbéra yín lọ bá tó lórí burúkú nìyí ni. Ẹ wá rò wípé nítò gbogbo àwa tá a wà láfẹ́fẹ́ á sùn àkọ́rí síbì kan náà ẹ mọ̀ tán wá gbogbo wọn ronú in line with you èèyàn máa ń rí sí ọ̀rọ̀ ni
tí má lẹ́yìn kan tó sì mí nísìn yóò níbi tá a rìn dé tá a fi sọ̀rọ̀ tó fi di tó sìn èèyàn ò fi lọ́kúlọ̀ lo èmi nítorí mi nírìn ní gbèrí rẹ̀ gbogbo èèyàn tó bá sì dẹnu ìfẹ́ kọ mí ó fẹ́ fẹ́ mi ṣèyàwó ni live and direct tí n bá wa nífẹ̀ẹ́ dé tàbí tàjọ padà fẹ́ra wa mọ́ ọ̀tọ̀ nìyẹn Gebu òtó sí yín pọ̀ ń fẹ́ fẹ́ yín ṣèyàwó òtó sí yín pọ̀ ń fẹ́ fẹ́ yẹ̀yìn lẹ́ lọ́ọ́ bá obìnrin yẹn sì lanú tó sí ọkùnrin directly tó bá ṣe ń hoover around him tó ń ṣe pẹ́pẹ́ fúrú tó ń kúrú tó ń ga náà yóò fi wò pé àbọ̀ ọmọbìnrin fẹ́ kí n dóhun ni pẹ́pẹ́ fúrú tó bá ti ń ṣe pẹ̀lú ọkùnrin tó ń wá lónìí tó ń wá lọ́la tó ń wá lọ́túnla tó ń pè gbogbo ẹ̀yin tẹ́ ní pè lórí aago gẹ́bọ́lẹ́ ti rí nọ́mbà ẹ̀ bó ní ṣe ń gbé nọ́mbà yín tó bá ṣe pé fọ́wọ́ náà ní ṣe tí fi ń gbọ́ gbogbo ọtí tí ó ń tẹ̀lé kò níṣẹ́ míì ti ń ṣe náà ká èèyàn sunkún wá kí wọ́n gbé wọn sáfẹ́fẹ́ kí wọ́n dáwọ́ náà ló ibẹ̀ lónà ti rówó jẹun díàfọ̀ kí lẹ fẹ́ kó ṣe lábala kódo inú case kò sí kéèsì lórí yẹn then lábala scamming fún ọ̀rọ̀ owó Gebu oníṣẹ́ kò níṣẹ́ tí ń ṣe kò polówó àgbo kò polówó ẹ̀pà kò polówó kúlíkúlí ká gbowó fún èèyàn ká èèyàn sunkún wá irú gẹ́ẹ̀kejì yẹn sìn àti ẹ̀ mọ̀ pé wọ́n tún ti dáwó fẹ́ lòmíì lẹ́yìn tí mú ìdí yẹn àtúntì ìgbọ́pọ́n gbowó lágbàlá mọ́ until tí gẹ́ẹ̀kejì yẹn wá gbogbo aládẹ kọ̀ndẹ́mù attitude yẹn habit yẹn pé ọ̀rọ̀ ń gì ẹni tí ń bẹ nínú first video tí mo ṣe ẹni tó ní ìdí owó kára rẹ̀ ọ̀yá owó tó tẹ́ ń dá kò péye tí ó fi ṣe iṣẹ́ abẹ ẹ̀tún wá ní kọ́ máa san oúnjẹ fún èèyàn kọ́ máa sanwó oníyànkan kọ́ máa ṣe ra táyà mọ́tò ọ̀rọ̀ ń gì we all condemn that act even tó bá sọ ọmọbìnrin lò lóun fẹ́ ṣe irú bùkátà ń kọ̀ yẹ gbà but ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe àtúnṣe ọ̀sẹ̀ tí ó mọ̀ pàgbárí Gebu ń lò Gebu oníṣẹ́ ẹgbẹ́ gbọ́pọ́n lọ́dún kò sí pé kí lè expect this is somebody tẹ́rọ pọ̀ tí wọ́n tẹ̀lé lẹ́yìn